àǹtí Fathia Balogun Shadow Soda méjì at the same time. Ìjọ ẹ mọ̀ pé ọmọ líle náà mo ṣàpọ̀ fi gbogbo wèrè mo dá wọn á ná mi báyìí wọn á so mi wọn á ṣe gbogbo ẹ̀ mo kàn fi wèrè èyí kúrò nílé nìyẹn èyí gbalé wa lọ ní Èkó nìyẹn. Ẹ mọ̀ pé ọmọ Èkó kò síbẹ̀ ilé nǹkan ẹ gbé kúrò lọ́mọdún 3 ó máa mọ̀nà títí ń dèdú mọ́ta tí mo dín dèdú mọ́ta. Àtúnrán ẹ̀ tẹ́ ń sọ professional ayé ni tọ́dẹ̀ ń wò ń gbà yẹn tó ń fowó ilé owó ńláńlá lọ́ sí nǹkan lásán ní iye tẹ́fẹ́ san but ẹyẹ tó bá máa ṣe bí àdán ẹnu ẹ̀ ṣẹ̀jẹ̀ ó mọ̀ láti tòótọ́ but nǹkan tẹ́mi fẹ́ sọ kò lè sọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohun tá a fi rán oníkálukú nǹkan tẹ́mi fẹ́ sọ tó wà nínú eléyìí ẹni yìí ò lè sọ tẹ́mi bá sọ nǹkan tó wà nínú ẹyẹ yìí ayé á rí wọ́n á mọ̀ pé nǹkan wà níbẹ̀ but tẹ́ bá fẹ́ nìyẹn wọ́n kàn máa rí normal tí ní pé yes mo dẹ̀ á gbé fíìmù mi kúrò ní ọdún ẹ̀pọ̀kì àdúgbò ọmọ líle lọ́fin so that ọmọ ṣèwọ́ anything can happen ní gidigbo nìkan ṣọ́ọ̀rọ̀ èèyàn kan wọ́n máa ń fèsì gbogbo nǹkan tó bá wà níbẹ̀ ni ó ti yé yín sìn so that nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gangan ikú tó fẹ́ powó mi àbí ikú tó fẹ́ jẹ́ kí n rí ẹ̀wọ̀n náà wọ́n sí àǹsì ni mo kò fún wọn pé nǹkan tó bá jẹ̀ fẹ́ ṣẹlẹ̀ nídìí eléyìí náà kó tiẹ̀ ṣẹlẹ̀ kájọ máa. Orúkọ mi ni Alhaji Abdulhakeem Olúwọlé Ọmọkúrò tí gbogbo ayé mọ̀ sí Baraka ẹ̀mí ọba ìlú kan ìlà ọ̀rọ̀ gan ọmọ gboyè gbadé ọmọ gboyè gbaṣọ lọ́wọ́ wọn láti ọjọ́ tí láti dé alára wọn ti ṣíwọ́ aṣọ ní ohun ewúrẹ́ là ní jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn là ní jẹ lẹ́sẹ̀ ọ̀dẹ̀dẹ̀ bọ̀tọ̀ ọmọ olówó gbowó ọmọ bíbí rẹ̀ Èkó pàtàkì níwà olówó gbowó ní Lagos Island ibẹ̀ láti wá. Ẹ ṣeun gan bàbá báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò eré tíátà tí ẹ yàn láàyò ìjẹ́ lè ṣàlàyé fún wa sà. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé gbogbo nǹkan báyìí náà pẹ̀lú nǹkan tó gba ìwé lọ́wọ́ wa ń gbà yẹn at least tá a bá máa wò ó sìn ẹni tó bá mọ̀ mí dáadáa nítorí àwọn kan máa wà náà bá ṣe ń sọ yìí tó máa testify sí pé tó tọrọ ni at least tá a bá máa wò láti bí 1982-83 báyìí kéré mọ́ mo ti máa ń ẹmọ àwọn tíátà kéèyàn máa ń dá ṣe nínú ilé nínú agboolé tó yẹ pé tó bá di àsìkò tí a bá gbọ́ olùdé ní school báyìí àwa lọ mú cardboard akọ kíní kan theatre group kọ́ a fẹ́ ṣe drama ní déètì báyìí kọ́ wá fi ccc wọ́n kọ́ bọ̀ kọ́ wá fi wò wá ó ti yé nsìn bọ́ tí gba tí ń bẹ̀rẹ̀ gángan is 1990 ní pé yes tí mo start tó bá ẹgbẹ́ tí as a footballer nítorí bí ṣe wà yìí tó bá ní tíátà gan ni máa fi jẹ́ ọmọ ìjìyàn because footballer gidi ni mí tí gbogbo ayé mọ̀. Footballer? Yeah. Tí gbogbo ayé mọ̀ tí mo play for school mo dẹ̀ tún play láfa league dáadáa. You understand? I play ẹ mọ̀ pé tí o bá ń play ball tó bá wà ní underage tó bá ti wọ 18 years o lè sí sign professional. Bẹ́ẹ̀ni. Ó ti yé nsìn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tíátà ìgbà tó di 1990 ni mo sign professional mo ṣẹ̀wò lọ pé ó yá dágúró nítorí mo rántí lọ́dún náà lọ wọ́n pè sísítà mi kan ní Fáúsátù Kúyẹ̀ Ìtẹ́kùtẹ̀ ní gbogbo ayé mọ̀ sí ọmọ àdúgbò wa ní Ọ̀fìn ní Lagos Island àǹtí lọ́jẹ́ sí wa so that mo jẹ́ ọmọ tó unlike ládùúgbò tó máa ń wo àwọn dẹ̀ ti wà nídìí fíìmù yìí ti pẹ́ because ó ti star àwọn fíìmù dáadáa ṣe mẹ́ pé home video náà bẹ̀rẹ̀ bóyá 89 kọ́lọ́n fọ́run kẹ́ Prince Muhyiddin Aládé Arómiré Ẹkùn ẹ ti understand tí wọ́n ṣe sódà Ìtẹ́kùtẹ̀ wà nínú ọ̀dàdá nígbà yẹn wọ́n á rí wọn gba àǹtí Fáúsá ó fẹ́ máa ṣe kíní yìí láti ilẹ̀ náà nǹkan tí mo yàn láàyò jù ní wá lókè àǹtí Fáúsá lọ mú mi lọ sí ọdún Ifá lọ́dún náà lọ́hùn nìkan bíi February 1990 ọdún Ifá OK production lọ ń lò gbà tó mú ló bí 6 months ọlá ipá àwọn máa ń jẹ sí ọdún Ifá lọ́wọ́ tó máa ń jẹ sí ọ̀dọ̀ Dagoro pọ́ èmú mi lọ bẹ̀ ọtún mi wá sí ọ̀dọ̀ Dagoro
ìgbà tó kọ̀ máa yá mo kọ̀ decide nínú méjì pé jẹ́ kó máa lọ ọ̀dọ̀ Dágunró so that gbogbo 1990 yẹn mo tẹ̀lé mo bá Dágunró jáde lọ ṣiṣẹ́ àjọ lọ ṣe ìdágìrì Fádèyí Olóró ẹ̀bọ́dẹ ẹgbẹ̀mí kúkúrú ẹlẹ́kì mọ́lẹ̀ ẹgbẹ̀mí gúngùn àjọ lọ ṣe títí tí ìgbà tó dẹ̀ di 93 ṣe lọ sí ọ̀dọ̀ Àlàdé Arómiré nìyẹn kọ́lọ́fọ̀rún kẹ́ Prince Muideen Àlàdé Arómiré ibẹ̀ ni mo wà títí tèmi náà fi di òmìnira ara mi. That was 1998 wọ́n á dòmìnira ara mi. ẹ ṣeun gan bàbá lẹ́yìn ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí bàbá ǹjẹ́ ṣe rántí sinimá tí ẹ kọ́kọ́ ṣe tó gbé yín jáde nígbà tí ẹ ń lọ tí àwọn èèyàn rò pé ẹni tó ń lọ yìí eléré tíátà bàbá ǹjẹ́ ṣe rántí ẹ. Mo rántí ẹ because àìmọye ojú lórí tí ọ̀rọ̀ tílẹ̀ ti fà mú. Gbogbo ẹ̀ náà à ń ṣe òdìgbà tí Ọlọ́run ló ní àgbéga láyé yìí. Life wicked ẹ̀ ní Ọlọ́run ọba ló ń fọwọ́ èèyàn sókè èèyàn lè sáré kọjá kádàrá o kò dìgbà tó bá play lead role àbí tó bá ṣe sub lead káyé tó rí ẹ nǹkan tó bá mọ̀ ṣe láyé máa fi mọ̀ ẹ́ à ń ṣe ju 2 sin 3 sin lọ. Ọmọ ghetto ti Fúnkẹ́ Akíndélé kò ì tí ì jáde rárá voice mi lásán voice gan ti lórúkọ kémi gan tó lórúkọ voice gangan làwọn ẹ̀kọ́ tí wọ́n ń kó jẹ́ ń pé èmi yànyàn tí yànyàn bá ń kín bàbá yín ló ń kín bàtọ́ máa wo fíìmù náà ọba ìbí Ọlọ́run á fún mi lórí ọ̀fẹ́ pé táìmù gbà yẹn bí ọmọ ghetto ṣe ń jáde báyìí tó ń polówó ọmọ ghetto tó ń kó tó jáde ọ̀nà mẹ́ọ̀ gàǹgà náà tí àǹtí Fathia Balógun Shadow Soda méjì at the same time méjì jáde ìgbà tó máa jáde àwọn tí èmi náà wá ṣe wà fi tèmi gangan mo wá fọbalẹ̀ lórí ìgbà ni mo wá ya eruku ńlá tí gbogbo ayé fi mọ̀ mí ní ẹ̀mí ọba ìlú kan èmi àti tiẹ̀ pọ̀. Bàbá torí mo ṣì orí sinimá ẹ̀ gangan mo fẹ́ ká sọ̀rọ̀ lórí bàbá tiẹ̀ pọ̀ tí tẹ dárúkọ èmi kan tí mò ń sọ̀rọ̀ wájú mo yìí kéré mo wo fíìmù yẹn tó ẹ̀mẹ́wàá tí bá dé láti school máa ní fíìmù yẹn mo fẹ́ wò bàbá kí lẹ rò débẹ̀ kankan torí àwọn àṣà kan wà nínú sinimá tẹ ìyá yẹn tẹ pé mi bá dé school jọ́ kejì ohun yẹn ni máa lọ ń jù pé àsọmọ gbòòrò bàbá báwo kí lẹ rò débẹ̀ tẹ fi ya sinimá yẹn gangan báwo ni kí nìkan tó sinimá yẹn bá dé. ẹ ṣe máa ń wé wọn kan láyé yìí iṣẹ́ téèyàn bá kọ́ ó yàtọ̀ sí nǹkan tó kọ̀ ní máa bọ̀ àgbà fìdá ẹ mọ̀ pé ìyàtọ̀ máa ń wà nínú apprentice àti ọmọ mi nẹjọ́ ṣe ó lè ṣe ìkẹrin níwọ̀n bàbọ̀ tó bá yá tó bá máa tó táìmù kan ọmọ tó kọ́ iṣẹ́ ẹ̀ gidi ẹ máa mọ̀ lára ẹ̀ àwọn lọ́sì máa remain because ẹ mọ̀ pé iṣẹ́ wa inspiration ni and the story àfi tí ó bá sí owó tí ó sì supporter tí supporter bá wà kí ni lágbájá fẹ́ yà tẹ́ ní yà ẹ̀yà nǹkan tó yẹ pé ó máa kọjá nǹkan tí lágbájá yà gan so that time ìgbà tí máa yá aṣẹ́ mi kọ̀ wọ́n pé kí ni mo fẹ́ yà mo ti bá lágbájá ṣe àwọn ayé ti ń pariwo yànyàn àní yànyàn yẹn náà àní fẹ́ ṣe tọ̀dọ̀ ti tèmi tó yẹ pé orúkọ ti tèmi bá ṣe yẹn ó máa àẹ́dì àwọn yẹn ọwá lè máa fi kún un kéèyàn kan tó pe yànyàn lẹ́ẹ̀mẹrin èèyàn 200 àti pé emir 4000 àti máa pe Baraka so that wọ́n á mọ̀ pé yes iṣẹ́ ọwọ́ tèmi gangan because kò sí nǹkan tó fẹ́ ṣe láyé yìí tó máa ń bá lágbájá ṣe tó ń bá tàmẹ̀dù ṣe tó bá ṣe ti tiẹ̀ táyé ò bá wò iṣẹ́ ọwọ́ ẹ̀ òde ò mọ̀ kankan so that iṣẹ́ ọwọ́ tiẹ̀ gangan ló máa jọ́ọ̀jì ló máa jẹ́ kéèyàn àwọn èèyàn mọ bó ṣe mọ̀ ṣe sí òun mo fi mú sórí yẹn bẹ̀rẹ̀ yìí kọ́ nígbà yẹn lọ́mọ kan òkè mo dẹ̀ fúnra mi náà mo fún táìtù ẹ̀rùkú ńlá dẹ̀ fún táìtù mo lọ bá mákẹ́tà kan lọ́dún lọ́nà ó ti dolóògbé sí kọ́ lọ́wọ́ bá mi pàṣíṣẹ́ rẹ̀ bá ti ń débẹ̀ mo ní bàbá mo fẹ́ ya iṣẹ́ yìí ó ní òkè bá tó wo sórí yẹn
ó kọ́ fojú bí o ní àsórí ẹ̀ fáyìn ó ní róòlù tí wọ́n wá fẹ́ ṣe ó ṣe jẹ́ kí lágbájá ṣe róòlù tó fẹ́ fún tiẹ̀ pọ̀ ó jẹ́ kí tàmẹ̀dù ṣe mo á wò pé kí ni mo kọ sórí fún àtúnrán ẹni tẹ́ ń sọ professional ayé ni tọ́dẹ̀ ń wò ń gbà yẹn tó ń fowó ilé owó ńláńlá lọ́kọ́ sí nǹkan lásán ní iye tẹ́fẹ́ san but ẹyẹ tó bá máa ṣe bí àdán ẹnu ẹ̀ ṣẹ̀jẹ̀ ó mọ̀ láti tòótọ́ but nǹkan tẹ́mi fẹ́ sọ kò lè sọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohun tá a fi rán oníkálukú nǹkan tẹ́mi fẹ́ sọ tó wà nínú ilé yìí ẹni yìí ò lè sọ tẹ́mi bá sọ nǹkan tó wà nínú ẹyẹ yìí ayé á rí wọ́n á mọ̀ pé nǹkan wà ń bẹ̀ but tẹ́ bá fẹ́ nìyẹn wọ́n kàn máa rí normal tì ní pé yes mo dẹ̀ á gbé fíìmù mi kúrò ní ọdún ẹ̀ pòkè ó fẹ́ kówó lẹ̀ òǹgbà tó dẹ̀ ti ní ẹnìkan tó ń fẹ́ nìyẹn jẹ́ kó gbé nǹkan mi kúrò lọ́dún lọ́nà mo dẹ̀ wò pé ta ni mo dẹ̀ ní ẹ̀gbọ́n kan Easyway marketer ni brother mi dáadáa ní Easyway ẹ̀ wá help me mo fẹ́ ya fíìmù yìí ikọ̀ kan ní ìgbà mo dẹ̀ ti kọ́ ya fíìmù kan before yẹn owó ní táìtù ẹ̀ ó lọ Aṣọ́lákì ló ta ó lọ dáadáa ẹtì ọ̀rọ̀ ìyẹn mo ti yà yẹn kí n tó bá Fúnkẹ́ ya ọ̀nà mẹ́gan mo yà yẹn ní 2007 ó lọ but ṣàmẹ́ ń láyé máa ṣàmẹ́ láwọn kíní kan ọmọ bàbá ní pool ọmọ bàbá ní paper ọmọ bàbá ní Daily Times nǹkan but ibi tí ṣe ń lọ gangan mi ò tí so that nígbà tó wá tó time tí ayé àdíjọ́kè já lọ bá corporate picture ṣó mọ̀ pé àwọn ńláńlá ní corporate picture máa ń kówó lẹ́fún onímọ̀mọ̀ ok nǹkan tá máa ṣe ni lọ́dún lọ́lọ́run 2010 mo yáwó lọ́dún lọ́lọ́run àfi 2 million yá èlò mo ní mi ò lówó kankan lọ́wọ́ mo ní 1 million corporate ok pé wọ́n á fi 1 million sí bọ́dẹ̀ yìí sọ́bà ìtajẹ̀jọ agreement wà mi ò lówó mo ní 1 million mo dẹ̀ sáré arrange ara mi ó ti yé ń sìn bí ṣe ya fíìmù náà nìyẹn gba ti máa ya gan níbi tó fọ́ nídìí corporate picture gan ò mọ̀ pé nǹkan tó lérò kọ́ ló bá ọkọ̀ wò ń pé ẹ wo àti ya tán ẹ̀jẹ̀ ṣẹ́mi pé tí corporate picture bá yaṣẹ́ gidi ó lè lọ́dún kan nígbà yẹn wọ́n á fi advert wọ́n á fi yí ní orí corporate picture kó máa ró lọ fi tà á ṣẹ́gbẹ́ ọjà tí corporate picture bá fi corporate picture tà ó ti mọ̀ pé ìtọ́ bá ti fi kó máa ró ó ti yé yín sìn ọkọ̀ wò ń pé aya ní June lẹ́yìn ọ́fíìsì sínú àwọn advert fíìmù ọ́fíìsì sínú àwọn advert sínú àwọn fíìmù mi but orí tó bá máa dáadé kò ní ṣe aláìdáadé ni inú àwọn fíìmù àwọn tí ń tọ́ fi 11 million tàti ẹ̀mọ́ ń gbà yẹn tó fi yà gbogbo wọn ó dàbí ìgbà tó síyàn wáyé ńjọ́ náà ni ìgbà tó di October tó máa release fíìmù yìí ẹlòmí tó fẹ́ ara ilé èyí tó fẹ́ ara ilé tó fẹ́ ra ilé 2000 tó fẹ́ ra ilé 2000 tó fẹ́ ra ẹrú kúlá 500 owó 2000 ló fẹ́ ra ẹrú kúlá ó ń fi 500 ra wọn yẹn tí wọ́n lérò rárá ẹrú kúlá ṣe gbàgbóró yẹn. ẹ ṣeun bàbá ṣe rí sinimá tí à ń sọ yìí sinimá tó lọ dáadáa ni torí èmi gan fúnra mi tí mò ń sọ̀rọ̀ yìí nǹkan tí mo wò láì mú ìgbà ni bàbá léjì tó ṣe ẹni tó ṣe tó ń jẹ́ tiẹ̀ pọ̀ yìí bàbá báwo ni ẹ ṣe gbìmọ̀ tẹ́ ṣe wo àwọn nǹkan wọ̀nyí torí bàbá àwọn ìbéèrè tí mo fẹ́ bi yín pọ̀ lálẹ́ yìí ó pọ̀ torí ẹ mi lè sọ pé ìṣòro rí nígbà tí wọ́n sọ fún yín pé iwájú yín ni mò ń bọ̀ mo ní àlàyé ni mo fẹ́ lọ́wọ́ ta sí yìí torí mo ní tí bá ṣí dáhà mi lẹ̀ mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo ti kọ sílẹ̀ rẹ pé kò sí àkókò ibi tá ti wá ó jìn bàbá kí ni àwọn ìdojúkọ tí ẹ bá pàdé nígbà tẹ́ ń ya sinimá yìí torí àwọn action tó wà ní fíìmù yẹn action tó lágbára ni kí ni àwọn ìdojúkọ tẹ́ bá pàdé ń bẹ̀
ǹjẹ́ lè ṣàlàyé fún wa. nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ṣé mi pé ọ̀tọ̀ ni kọ́kọ́yàn níṣẹ́ ọ̀tọ̀ ni kéèyàn fojú sí ọ̀tọ̀ ni kó mọ̀ because ní àwa tá kọ́ṣẹ́ ẹ wo bí tí mo ti kọ́ṣẹ́ professionals làwọn tó kọ́ mi iṣẹ́ mo lọ sọ́dún fá ọ̀dọ̀ àwọn yẹn ká kọ̀dì mo kúrò ń bẹ̀ mo lọ sọ́dọ̀ Dágúnró kọ́ lọ bá mi forí jí wọn kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ kọ́ pàṣìṣe wọn rẹ̀ ibẹ̀ ni mo ti mọ stage mo tún wá lọ sí ọ̀dọ̀ Dágúnró ọ̀dọ̀ Àlàdé Arómiré ọba movie ẹ ti understand so that gbogbo nǹkan máa easy fún mi láti ṣe because kémi tó ṣe nǹkan mi máa show work tí bá máa show work lórí cast màá ti mọ̀ pé yes ẹni yìí nǹkan tó lè ṣe ní eléyìí nǹkan tó lè ṣe ní eléyìí nǹkan tó lè ṣe ní mi ò fi family ṣe fíìmù àbúrò mi ni ọmọ mi ni mi ò fi ṣe fíìmù nǹkan tó bá lè ṣe ni màá ní kó ṣe and then gbà tá à ń yaṣẹ́ ẹ̀ náà lọ́hùn ìwọ́n ta fèsì ń Jẹ̀bú Òde òde ẹ̀rùn Jẹ̀bú Òde láti yà ìwọ́n ta fèsì ń Jẹ̀bú Òde kò dẹrùn rárá ṣé táwọn bọ́ìsì àdúgbò ni àbí táwọn mélòó la fẹ́ ká nínú eyín Adépéré but kò sí bóyá lè wù kó rí all station and settle náà ni bọ́bá yẹn ń gbé wá àwọn kan máa ṣiṣẹ́ lọ àwọn kan máa fèsì ẹ̀ àníjọ́ kó wọnú ara wọn bẹ̀ yẹn tó bá fẹ́ wọ bẹ̀ yẹn á súnra wá sókè iṣẹ́ a máa lọ kò ní lè disturb by the time kan tó ṣe kinní tán àti settle àwọn tó ń ṣe kinní náà àti join ìwà àti máa dòdò wọn so that kò sí a fèsì nǹkan but a padà ṣẹ́gun ẹ̀ náà ni. ẹ ṣeun gan bàbá ìbéèrè tí màá bí yín sìn mo ti gbọ́ oríṣiríṣi àwọn èdè kan tí ẹ máa ń sọ mo wá wò títí pé báwo lẹ ṣe ń wo kíni ó tiẹ̀ ní kan tí mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ ní Indomie ẹyin chicken lọ fi polówó Indomie. olóṣè èèyàn ló fẹ́ yin jẹ́ Indomie chicken la fi polówó ẹ̀. báwo lẹ ṣe ń rí àwọn nǹkan wọ̀nyí torí ó máa ń yà mí lẹ́nu bẹ ṣe ń rí àwọn èdè yìí ǹjẹ́ ẹ ní áńgẹ́lì tó ń gbédè yìí wá sọ́dọ̀ yín tẹ́ fi ń sọ nítorí ó yà mí lẹ́nu pé báwo lẹ ṣe ń ṣe bàbá ẹ bá a sọ kí àwọn èèyàn lè mọ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò mo ní áńgẹ́lì tí ní lọ́lọ́lọ́hùn bọ̀ dípò gbogbo àṣà mi ò fẹ́ mọ bóyá tó wà lórí ti tèmi àfi tí ò bá fẹ́ lò ní ó ti yé ẹ mọ̀ pé nǹkan kan wà tó pé God gift tọ́lọ̀ bá ti fún ẹ ó ti yé yín sìn tí ò bá wọnú iṣẹ́ tán tó bá fẹ́ gbádùn actor ó ti yé yín sìn jó jẹ́ challenge role kó máa jẹ́ àwọn tó yẹ pé ó kàn máa gbogbo ẹjẹ́ yẹn ṣe gan kó jẹ́ challenge role fúnra ara ẹ̀ inú àmà dùn pé wọ́n lọ́wọ́n ọba mo máa sanwó inú àmà dùn fowó tó san pé yes because èmi like challenge role ẹni tó lè fún mi jẹ ó ti yé yín sìn tó máa gbé mi rìn tẹ́mi náà má wọ̀rí nítorí kò sí bóyá lè wù kórí kò sí bóyá lè wọ́n bí ẹrẹ́ kò sí bóyá lè tètè dé Third Bridge bó débẹ̀ láago 2 òru aago 1 òru ò lè gbé fẹ́ẹ̀sì ó máa bá mọ́tò wájú o Ọlọ́run ó ti yé yín sìn sódà máa jẹ́ kó máa yí ẹ ń pé lákọlẹ̀ mi gan wà ìdúró re sódà gbogbo yẹn kò dìgbà èyí táwa bá sọ làwọn kan máa ṣe mí òun wo lágbájá téèyàn bá wọ ọ̀rọ̀ tí bá sọ ó yàtọ̀ sí pé nǹkan táwọn èèyàn máa ń tẹ́lẹ̀ máa téèyàn bíi 1 million máa ti bọ́lọ̀ ṣe fèmí ni sódà God gift ni. ẹ ṣeun gan bàbá ó ṣe ọmọ Bánkẹ́ tó jẹ́ kọ̀líìgì yín tẹ̀jọ máa ń ṣiṣẹ́ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n gbé síra wọn wọ́n rí pé ìkọ̀kan náà bí ẹ ṣe máa ń act náà ni ó ṣe ọmọ Bánkẹ́ náà ṣe máa bàbá gẹ́gẹ́ bí ẹ̀yin náà tí ẹ̀ ń ṣe eré orí ìtàgé bàbá kí ni àwọn similarities tó wà láàárín ẹ̀yin méjèèjì mo fẹ́ kẹ́ bá a dárúkọ ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n máa sọ pé ọmọ Bánkẹ́ o Báràká o àwọn méjèèjì ìkọ̀kan náà ni bọ́ ẹ̀yin fúnra yín tẹ bá rí èèyàn tó dáa jù yín lọ tẹ bá rí èèyàn tó yẹ pé ó ní àṣà jù yín lọ ẹ̀yin fúnra yín máa mọ̀ bàbá ẹ sọ fún wa láàárín ẹ̀yin àti ọmọ Bánkẹ́ tó bá tẹ̀ sọ pé wọ́n tẹ̀ yín lẹ̀ pé òkè kájọ́ máa fà kájọ́ máa gùn bàbá ta ló ní lámbà lẹ́nu. Ọlọ́run ló mọ yẹn ṣẹ́rí yẹn Ọlọ́run ló bí èmi ṣe wà yìí èmi dé ẹ̀wọ̀n tẹ́ pé èmi ò mọ̀ ṣe Ọlọ́run ló ń bẹ́ mi ṣe
so that mi ò ń ṣe mo ń ṣe competition pé kíní kan ṣe kíní kan gbá mi ò mọ̀ ṣe èmi ń ṣe tèmi oníkálukú ṣe tiẹ̀ because àbókì mi ni àjọ wà ní àjọ ń gé ni ó ti yé ń sìn so that oníkálukú ṣe ti tiẹ̀ ni pé mo mọ̀ ṣe jù yàn lọ èèyàn kan mi ò mọ̀ ṣe o Ọlọ́run ló mọ̀ ṣe so that lórí ìtàbẹ̀ yẹn ọ̀pọ̀lọ́ ní tá bá débi ìrùkáfò so that because oníkálukú jọ wà oníkálukú jọ ń ṣe nǹkan tọ́lọ́run bá fún ni. ẹ ṣé gan bàbá mo sọ nǹkan kan síwájú tẹ́lẹ̀ mo ní mo pàdé ènìyàn kan orúkọ ẹni náà jẹ́ Abraham Cole bàbá báwo lẹni yìí gangan ṣe jẹ́ torí àwọn kan tó sọ nígbà tó sọ ó yà mí lẹ́nu pé ìyá kan náà wọ́n á pé bóyá ẹni yóò kàn fẹ́ máa fi orúkọ Cole ó kàn fẹ́ fi máa gba ṣáìnì ni bàbá ẹ bá wa ṣàlàyé báwo lẹni àtẹnu. ọ̀rẹ́ ẹ fẹ́ gbọ́ nìyẹn ọmọ àdúgbò wa ni. bàbá ṣé ìkọ̀tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. ẹ bá wa sọ̀rọ̀ bàbá ẹ bá wa sọ̀rọ̀. àbúrò mi ni the same mother the same father. ní Abraham Cole. ìwúdò gan òun ló bí tẹ̀lé mi. wow. ìyá kan náà bàbá kan náà ló bá méjì àdẹ́dẹ́ jáde nílé kan náà mo ló gbowó kan náà níwá ọmọ ọ̀fun. bàbá òkè ẹ máa wo pé òun jọ àsè àbí kan tẹ́ ń wò kan nìyẹn Ọlọ́run ìṣẹ̀dá oníkálukú dọ́gba ọ̀tọ̀ọ̀tọ̀ lógún. bàbá irú bó ṣe ṣe bá wa sọ̀rọ̀ lọ́jọ́ náà náà bó ṣe dín pé wọ́n fi bíbélì bọ́ wa tó nígbà tá a máa parí interview yẹn wọ́n ṣọwọ́ báyìí mo wá béèrè lọ́wọ́ wọn pé ṣé Olúwọlé Cole ìyẹn tí gbogbo èèyàn mọ̀ sí Baraka ṣọ́ máa ń ṣe báyìí bàbá wọ́n tún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ fún wa bàbá bí báyìí tó ń ṣe yẹn bàbá kò yé wa kí ni ìtumọ̀ ẹ̀ torí nínú sinimá kan náà nínú fíìmù tí à ń sọ yìí tẹ̀yà yìí náà nínú ẹ̀mí ọba àlù tẹ̀fi jẹ́ ẹ̀mí ẹ̀ bàbá ẹ̀ ṣàwọn ẹ̀jú àwọn ọdọ́ yẹn bẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni kò sí wèrè ìwé máa tún pé òun tó ṣe báyìí náà ló máa ṣàlàyé nǹkan tó ṣe ó ti yé yín sìn èmi ò mọ Ọlọ́run fi báìbù rán aláàjì ẹ ṣáà rèyìn lẹ́nu mi mo sọ̀kọ̀ àìṣètánì mo dẹ̀ sáṣàfà mọ́rúwà mi ó pé ẹ̀mẹ́ pé ibi tó bá wù ọmọ lọmọ lè yà sí tá bá wo ìdílé wa gangan Cole family Christian but Muslim tó wà ń bẹ̀ bóyá 80-20 ni Christian tó wà ń bẹ̀ is 80%. Muslim tó wà ń bẹ̀ bóyá bí 20% because kò ń ṣe káṣáàsùn kó bóyá torí orí tèmi ni dáàdi wa ti lọ sí àjì because gbogbo àwọn tó bí lẹ́yìn òun gan Ibrahim ló ń jẹ́ but ṣe mọ̀ pé ọwọ́ ọmọ mi wà lòun mú ká máa lọ ṣọ́ọ̀ṣì ló di Abraham ẹni tó bí lẹ́yìn òun kó tó di pé ṣaláìsí Medina ẹni tó tún bí lẹ́yìn Sulaiman ẹ ti understand kẹba lè mọ̀ pé but Ọlọ́run fi bíbélì ó fi rọ̀ òun lọ́rùn kọ̀ọ̀kan ẹ̀sìn kan náà ni gbogbo àjọ ń sin bọ́dí tó wá ṣe báyìí yẹn kò yé mi. ẹgbà tó ń ṣe báyìí kílẹ̀ ẹ̀ ṣe béèrè pé kí nìkan tó ṣó ń da fáni. wọ́n ní ti bá ti dọ́dọ̀ yín pé ẹ máa ṣàlàyé pé ẹ̀yin lẹ lè tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan bó ṣe ṣe yẹn. ẹ máa ṣe rí ẹmẹ pé tí èèyàn bá wà léwe ó máa ṣe wé because bẹ́ẹ̀ mi ṣe wà yín sìn gbogbo sport ni mo mọ̀ débi table tennis ayé mọ̀ ọmọ òfin ọmọ alákòóró ni mí ni ọmọ alákòóró là ń sùn là ń jí because most àwọn professional àgbà lórí àwọn àtọ̀dá musa alákòóró lọ ti train gbọ̀gọ̀dẹ̀ sí bí èèyàn bá wà ní èwe èèyàn ṣáà máa ṣeré ọwọ́ yóò ta kàṣì wájú bò ó ti yé yín so that kò sí àfẹ́mọ́ tí orú òun tó sọ̀rọ̀ ẹ̀ lè fòun wé mi òun mọ náà dá ọmọ ẹ̀bẹ̀ ṣe ọmọ inú ilé lò ọ̀ lémi náà lé but èmi inú ilé tèmi 30% ni so that ọmọ èmi mo rà láti ilẹ̀ mo ti wà ní street mo máa fà but ó kọ̀ ẹ́ pé tó bá tó tọmọdé bá tó lọ́kọ́ ni ó máa lọ́kọ́ tó bá tó stage kan àwọn kan wà tó bá ń ṣe fúnra ẹ̀ ló máa decide pé
ẹ̀jẹ̀ gbogbo nǹkan báyìí kò sẹ́ni tó máa gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ló máa gbà lọ́wọ́ ara ẹ̀ so dàbí life yẹn bí ìyàtọ̀ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn. bàbá lọ́jọ́ tàti ẹ̀ bá wọn sọ̀rọ̀ wọ́n fi yé wa ní pé tí 50 billion bá wà ńlẹ̀ tẹ́ bá máa pín fún èèyàn mẹ́fà ẹ̀ ní yọ calculator tí wọ́n ní pàpàpàpà wọ́n ní ẹ̀ ń lo calculator fi pé owó. ọ̀gá ọ̀ ẹ̀dẹ̀ ti ṣe family ẹ̀ ti ṣe mítì mi lẹ́yìn ṣe rí ẹ̀bùn nìkan ọ̀tọ̀ níwé gbogbo àjọ lọ sí school but tí oníkálùkù bá lọ sí school máa ní nǹkan tó gùdù ṣeré mi o mathematics ọlọ́run fi ràn mí òdìgbà tí bóun ò graduate tó bá ti jẹ́ bí wọ́n máa gbé calculator wájú tèmi kó tó ṣe tán mo ti sọ fún ẹ tó bá yá ẹ ṣá nǹkan tí n bá sọ fún ẹ náà ló máa padà gbà ẹ ti understand so that ó rò èmi lọ́rùn mi ò fẹ́ mọ bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ ní pé nǹkan báyìí bẹ́ẹ̀ bá ní 10 lọ ẹ bá ní 40 lọ fẹ́ pín sí kẹ́ tó yọ calculator mo ti bá yín divide ẹ̀bùn ni kò ń ṣe wọ́wọ́ yẹ anything. ẹ ṣé bàbá ẹ ti la oríṣiríṣi nǹkan kọjá ó dẹ̀ ní ọ̀nà tí ẹ gbé gbà tó fi di pé ẹ̀yin náà fi borí bàbá màá fẹ́ kẹ́ bá wa sọ nǹkan tó ṣẹlẹ̀ bí ìdojúkọ tí ẹ bá pàdé lẹ́nu iṣẹ́ tí ẹ ń ṣe tẹ́gbẹ́ nígbà tí ẹ bá pàdé kí ni báwo lẹ ṣe borí ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó tẹ̀ ń gbèrò láti ṣe kí ni láti bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí bàbá ẹ bá wa ṣàlàyé. nǹkan tí mo mọ̀ ni pé oníbẹ̀kún bá pẹ́ lílẹ̀ àdìrí adẹ́gbọ́n kan tí wọ́n bá ń ṣe láàyè kó má rí lẹ́ẹ̀sì àwọn afẹ́sì kan gan o fíìmù máa ti di kìíní sìn ìrọ̀rùn ọ̀fẹ́ ló ń gbáyé lọ́rọ̀ fíìmù sìn o ọ̀fẹ́ ló ń gbáyé o ti yé yín sìn ọ̀fẹ́ wọlé òun ṣí pílò sókè òun mówó ń bẹ̀ ọ̀fẹ́ ló ń gbáyé nígbà yẹn lọ́hùn táwa rọ́gẹ́dì ibi tí ta bá lọ ṣiṣẹ́ a máa ń kó ẹní kiri àti ìlú tá bá ti lọ ṣiṣẹ́ inú village a máa tẹnu sí a máa sùn kò sí pé tá bá lọ gbọ́ àwọn ilé fún àwọn ilé àlàpà ẹnu àwọn lọ́gàá ni àmọ́ ìgbà tá ti sùn báyìí tẹ́jọ́ tó máa gorí wa kọjá àmọ́ ìgbà tá ti sùn lẹ́gbẹ̀ẹ́ mi báyìí tí ejò ń gborí èèyàn kan tó gborí òkè báyìí tó dẹ̀ ṣàn òun ló ṣan pa àtorí ẹ̀ kó táyà sẹ́sẹ̀ ká bẹ̀rẹ̀ eré o àdúró tì ní o because mo fẹ́ lè sọ pé iṣẹ́ ìgan ló gba bọ́ọ̀lù lọ́wọ́ mi because ó tó time kan tí mo regret ń pé kí ló dé tí ń fèsì bọ́ọ̀lù tí mo ń gbà ẹ ti understand kí ló dé tí ń fèsì bọ́ọ̀lù tí mo kí ló dé tí mo fèsì bọ́ọ̀lù tí mo ń gbà tí wàá rorí mọ́ eléyìí because tí wàá wà wọ́n tájọ́ ń play ńgbà ẹ̀ ṣẹ̀mẹ̀ èmi máa play èmi lè wà ní Julius Berger èmi máa wà ní Iwanyan èmi ń play fún stationery stores èmi wà ní kí lórúkọ ẹ̀ Rangers èmi wà ní kí lórúkọ ẹ̀ tó wà ní Ìbàdàn yìí Shooting Star káàkiri bẹ́ẹ̀ àgbà tó ọmọ mo tún bẹ̀rẹ̀ sí ní play ball Pápá Lékè àkọlọ̀ play 5-a-side time ìgbà yẹn mo lọ ń play Lafa League mo play for Apongon Rovers àmọ́ wá ní injury kan that was 96 lẹ́sẹ̀ báyìí injury yẹn ó take me ní 6-7 months kí n tó lè rìn dáadáa but for that time mo kàn fèsì yẹn lọ rìhásà pé gbà yẹn rìhásà alẹ́ ni rìhásà ìṣe ló ń fèsì rìhásà ni by the time tẹ́sẹ̀ máa fi jiná gan àbí tó bá kọ́ lọ play tó bá kọ́ pè mí fún jẹun nítorí gbà yẹn bá máa lọ play jẹun ẹ ti understand wọ́n máa dé 500 naira 300 naira jẹun 5-a-side a máa lọ play ní ìgbà yẹn la máa lọ play
Nations Cup ní Navy Grand lájẹgúnlẹ̀ ìgbà tó yẹ mo kàn fèsì acting mi gbogbo ìṣòro tó bá wà níbí báyìí ṣá ibì kan ṣàlè iṣẹ́ kan ṣàlè yàn máa ṣe tí ó máa fi jẹ́ èèyàn o lè fẹ́ jẹ́ èèyàn kó má fèsì kankan àdúgbò tilẹ̀ ti wá kẹ̀dẹ̀ ní àdúgbò ọmọ líle ni àdúgbò ọmọ líle lọ́fin so that ọmọ ṣèwọ́ anything can happen ní gidigbo nìkan ṣọ́ọ̀rọ̀ èèyàn kan wọ́n máa ń fèsì gbogbo nǹkan tó bá wà ń bẹ́ẹ̀ ni ó ti yé yín sìn so that nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gangan ikú tó fẹ́ powó mi àbí ikú tó fẹ́ jẹ́ kí n rí ẹ̀wọ̀n náà wọ́n sí àǹsì ni mo kò fi wọ́n pé nǹkan tó bá tẹ̀ fẹ́ ṣẹlẹ̀ nídìí eléyìí náà kó tiẹ̀ ṣẹlẹ̀ kájọ máa fi kéèyàn fi wo rìpọ́ọ̀tì nǹkan so that face ẹnẹ̀mẹ́ pé iṣẹ́ ìkẹ́dẹ̀ ní àwọn kankan wà tó bá ń ṣe kò sí bó lè burú tó bá ti ní ìtẹríba fún àwọn aṣíwájú tó ní ìtẹríba fún o máa rọ́nà lọ bọ́ ọba ẹ jẹ́ pé kíní ìnà a ní ìtẹríba rẹ pé yes a mọ ọ̀gá lọ́gá a mọ senior ní sínú a mọ ẹ̀gbọ́n ẹni tó gbọ́dún méjì lọ́wọ́ ẹ̀ a mọ lẹ́gbọ́n pé ẹ̀gbọ́n mi rè ẹ̀gbọ́n ẹ má bínú so that èèyàn máa rọ́nà lọ nǹkan tó fà ní ẹ̀tọ́ lọ́run fún àná níwọ̀n bá nǹkan tí bọ̀ títorí bí ọlọ́run ṣe ṣe fún wa ó yẹ kó tún ti lọ jù bẹ́ẹ̀ lọ bọ̀ tí wọ́n mọ̀ pé ó máa lọ jù bẹ́ẹ̀ lọ. Inshallah. ẹ mọ̀ pé kò sí bẹ́ẹ̀ dá ṣe lè wà láyé bẹ́ẹ̀ dá ṣe lè rìn láyé kó rí mami. mi jẹ́ èèyàn kan tó jẹ́ pé mi ò kánà àdẹ̀mí ò ń wú nítorí bí ṣe wà yìí mo believe pé bí ṣe wà yìí náà ṣe mọ̀ pé àwọn kankan máa wà tó máa ń pè ní mother's love àbí father's love ó dàbí kọ́mọ wà ní kékeré ó ti yé ń sìn kó wọn àti yẹ ẹjọ́ ẹmọ tó lè màámi ó ti yẹ débi but ọmọ tí ò tiẹ̀ ní rárá tí bá kàn wò ń gbà mí báyìí omi á fẹ́ bọ́ lójú mi ń gbé ẹmọ mi ò fi gbà kan ní pé màámi lọ́mọ màámi wà ní kinní kan mo wà lọ́mọdún 4 mọ́mí mi àti dáàdì mi ṣì wà láyé wọ́n fẹ́ra wọn mo ti kúrò lọ́dọ̀ wọn wọ́n gbé ọ̀dọ̀ àbúrò dáàdì mi ní Island lọ gbé ọ̀dọ̀ àbúrò dáàdì mi ilé wa náà ní Nico Street ní Fádèyí lódì olówó lákírọ́ọ̀sì ojú orin port ọmọdún 4 ṣẹ́mẹ̀ pé éjù ọmọ làákàyè ọmọdún 4 yìí ṣe kìíní kò sí pé dádì mi kò sí pé mọ́mì mi so that títí tí mo fi di ọmọ 17 years mo wà ní 7 years sí 8 years ní dádì mi kú 4 years ti lọ mi ò fojú kan kò yẹ pé kí n bóyá máa wá sí Èkó máa so that wá fi wọ́ bí 18 years tó yẹ tó wá fojú kan wọ́n mi pé kò dẹ́ pé fojú kan náà bóyá àjọ sorunjọ́ kan ẹ ti understand ẹ mọ̀ bóyá béèyàn ṣe máa fi ti máa ń rí àwọn tí wọ́n bá ní àmá mi kinní kan dádì mi in fact inú mi máa ń bàjẹ́ díẹ̀ nítorí mi ò fi gbà kan use mọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò dẹ̀ fi gbà kan experience ẹ̀ mo kí nǹkan ọ̀dà wà mo jẹ́ ọmọ ọ̀dà pé ṣẹ́mi pé òkè ọmọ kò a ní nǹkan ní kò ipá ń suffer but èmi suffer reason ṣé mi fi suffer ni pé mo lọ gbọ́dọ̀ àbúrò dáàdì wa ṣẹ̀mẹ̀ gbé bẹ̀ta lọ gbé àwọn mama treat wa ní treat pé àwọn làwọn ń fún wa lówó oúnjẹ meanwhile ọmọ wa ń gbowó oúnjẹ wa every week tó bá gbowó aṣọ ọdún ẹni tèmi tẹ̀lé làjọ ń gbé bẹ̀ wọ́n á ra aṣọ ọdún fún ìwọ aṣọ ọdún ti tèmi wọ́n á fi ra aṣọ ọdún fún ọmọ wọn ìjọ ọdún mo lè wọ aṣọ tó yà lẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ ti understand
ó lè fi bàtà ẹsẹ̀ lásán fẹ́rẹ̀ lọ sí skul. À ń gbé ìgbà tá kúrò Ṣómólú tá à ń gbé Fádéyì ẹ wo Fádéyì sí Ọbadíkòrò kí tẹ̀ wá sọ Ọbadíkòrò kí tó bẹ̀rẹ̀ sí lọ Fádéyì sí Ajídàgan primary school ní Ladylak ní Johnson ká tó dé kí wọ́n á fẹsẹ̀ rìn láti bẹ̀ láìsí wọ bàtà. láì kí n ṣe ṣẹlẹ̀. fi rìn lọ tọdún bá tún dé ẹ kó aṣọ wa ẹ lọ fi láì ṣe pé bóyá wọn kì í fún yín. nígbà tí màá fi sọ jí ara mi pé that was 89 ìjọ ẹ mọ̀ pé ọmọ líle náà mo ṣàkọ fi gbogbo wèrè mo dá wọn á ná mi báyìí wọn á so mi wọn á ṣe gbogbo ẹ mo kàn fi wèrè èyí kúrò nílé nìyẹn èyí gbalé wa lọ ní Èkó nìyẹn ẹ mọ̀ pé ọmọ Èkó kò síbẹ̀ ilé nǹkan ẹ gbé kúrò lọ́mọdún 3 ó máa mọ̀nà títí dèdùmọ́ta tí mo dín dèdùmọ́ta tí mo ti lè sọ́dá mo máa ń lọ mo kàn sunu agboolé nígbà tó dẹ̀ tún yá ẹni tó jẹ́ bí àbúrò dádì wa kan tó tún wà ń bẹ̀ ó dẹ̀ fún mi pé ó lọ sí kíní kan kiri gbá kan àwo fún mi yára ilé wa ń bẹ̀ tí mo ń dá sùn so that life ẹ ti mímì láyé pé gbà mí mo lè lọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì mo lè má wà lé mo lè gbọ́ ìgbà yẹn láṣẹ mọ́ pé owó oúnjẹ wa wọ́n gbà kíní kan wọ́n gbà ìgbà kan wọ́n gbà lẹ́yìn tí bàbá gbowó oúnjẹ nílé ní Saturday ti lọ nìyẹn so that kíní yẹn ti bá kọ̀ jókòó ti bá rò gbà mí tí wọ́n bá ní màámi kíní kan dádì mi ìgbà kan àwo gbà mí omi afẹ́ lè bọ̀ lójú mi pé ṣé mo rí gbogbo eléyìí èmi ò rẹ́ni yọ̀ mọ́ mi ò rẹ́ni yọ̀ sí lọ́rùn òun tẹ̀ ṣe rí Abrahamco òun sì ní mother love díẹ̀ nítorí àwọn ọjọ́ gbé sódà gbogbo nǹkan bẹ́ẹ̀ ló máa ń jẹ́ bànújẹ́ ọkàn fún mi tí náà gan gbà mí kàn máa ń wò ó pé ẹ ti understand ìyá tẹ́ ẹ̀jọ́ ṣe ẹ̀jọ́ wà gẹ́gẹ́ bí ìyá àti ọmọ. ẹ ṣeun gan bàbá kó tó nígbà àtó máa lọ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì àti àwọn onítíátà wọ́n jọ máa ń ṣe pọ̀ àti rí àwọn bíi King Dr. Saheed Òṣùpá táwọn náà ti ṣe tíátà rí àti rí bíi Alhaji Wasiu Alabi Pasuma táwọn náà ti ṣe adẹ̀ tí rí àwọn kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ tápá àwọn náà ti ṣe eré orí ìtàgé bàbá irú nínú gbogbo àwọn onífújì kalẹ̀ yìí máa ń gbọ́ jù tẹ́ fẹ́ràn jù. tí mo fẹ́ràn jù ẹ mọ̀ pé ṣe rí ìbéèrè yẹn ó ṣe kíní because ṣe mọ̀ pé most kọ́ 100% wọn 85% ni mo ń ṣe MC fún látòrí King Wasiu Ayinde Marshal Mayegun General bàbá tí wà ní ọ̀gá pátápátá káfàtà tóbi dórí ṣíàmà mi Alhaji Wasiu Alabi Pasuma ìjọba òkè ìjọba fata sẹ́nu ìjọba jẹ́ kí n jẹ tóbi dórí ọba orin Jàkí àgbáwo King of Music tóbi dórí Alhaji Sule Alao Malaika Adékúnlé Clipla original good example mo tẹ̀ fi ń pè yẹn kẹ́ ti mọ àwọn èèyàn mi bọ̀ gbogbo wọn onífújì lè yàn mi tóbi dórí ọmọ oko Ṣẹ̀fí Àlàó ẹ ti understand gbogbo wọn mi ò lè sọ pé èèyàn kan ni mi ò nífẹ̀ẹ́ but ẹ mọ̀ pé interest ó jura wọn lọ ìfẹ́ ta máa ń ní síra wa jura wa lọ ẹ ti understand o lè nífẹ̀ẹ́ eléré gbogbo wọn ló máa nífẹ̀ẹ́ but àwọn kan máa wà tó yẹ pé yes rí àwọn eléyìí tó bá jí ẹ lójú oorun Wasiu Ayinde Paso Malaika Saheed Òṣùpá wèrè gan mọ̀ ní pé àwọn eléyìí rọ̀ o wọn ń débẹ̀ o tó bá dẹ̀ débẹ̀ wọn pẹ́ ń bẹ̀ o ó ti yé yín sí because torí gbogbo wọn lè mí ṣe MC fún ni mo ń bá ṣe. bàbá ìbéèrè tá a béèrè yìí mo rí pé lójijì ló dé bá yín ṣùgbọ́n ẹ ti àtáàkì ẹ̀
bọ̀ lóòótọ́ kí àwọn tó ń wo nǹkan tí à ń ṣe kọ́ lè mọ̀ pé lóòótọ́ Baraka wọ́n máa ń gbọ́ fújì. Bàbá ìkọ̀kọ́ orin ẹyọ kan nínú gbogbo àwọn tẹ dárúkọ ayọ̀dá kẹ́kọ̀ọ́ ẹyọ kan kẹ́kọ̀ọ́ kọ́ fún ìṣẹ́jú kan. Ẹyọ kan mo lè kọ Màláíkà, mo lè kọ Paso. Àjíbọ́lá mi Pasuma, rọ̀bọ̀ kíbọ̀ Pasuma. Àjíbọ́lá mi Pasuma, rọ̀bọ̀ kíbọ̀ Pasuma. Ìgbà kan làwọn ń sùn ta iṣẹ́ àti mọ̀. Ẹ ṣeun gan. Bàbá ẹ jẹ́ ká fi lè ṣe gbogbo tá a máa fi parí ẹ̀. Bàbá kẹ́ tó máa lọ mo fẹ́ kẹ́ bá wa ju bí àwọn slang tẹ máa ń ju yẹn ẹ̀kọ́ fún wa jẹ́ káwọn èèyàn mọ̀ pé àgbà ló dé ṣùgbọ́n ṣì wà ń bẹ̀. Torí ìgbà tẹ ti ju àwọn ohun yẹn last ẹ̀yọ́ nígbà tẹ ṣe sinimá tà ń sọ yẹn o àwọn ìwà bẹ̀ ṣùgbọ́n lákọ̀ọ́lẹ̀ ṣì wà. À ń jù ẹ̀mẹ̀ pé bí nǹkan bá ṣe wá la ṣe máa give and take lọ́rọ̀ lé ayé. Ó ti yé yín sí kò ṣeré tí kẹ̀kẹ́ fẹ́ sá kò lè sáré tó mọ́rúwà. Wọ́n máa gbìyànjú ajé nítorí ẹsẹ̀ ló ń fi máa tẹ̀. Engine ni mọ́rúwà máa lò. Bó ṣe rí nìyẹn. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ti tèmi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tẹ̀ ń wò mí. Orúkọ tèmi ò yí padà o. Èmi Alhaji Abdulhakeem Olúwọlé ọmọ kó. Èmi ní irúmọlẹ̀ tó ń pínlẹ̀ tó ń pówó tó ń pálóbáríkà olórúkọ púpọ̀ tó fi ju ànábì kan. Èmi ní Shadow, èmi ní Yànyàn, èmi ní Sàmẹ́, èmi ní Bàbá Abẹ, èmi ní Baraka ọmọọba ìpọ̀jù àbà mi ò ṣubú rí débi pé màá dọ̀bálẹ̀. Èmi ló ń pèlè ọmọ ọba ìlú kan yéè sẹ́ni tó máa gbéná wojú ẹkùn mi o. Ọmọ máa kú ọmọ máa yà máa kọ́ lọ́mọ kú ewu. Ẹ ṣáà ti mọ̀ èmi ò ráyè ọmọ kú àsùnkún lẹ́yìn ká bọ́ sórí fíìdì ká tún má ṣe mí gbà. Mi ò rẹ̀ rí ìyá láyé ọmọ onítọ̀hún Ọlọ́run ó lè kiri gálà ní ewu Tọ́mílán bíríjì láìsí go slow kò sí bóyá fẹ́ ṣe. Ẹ ṣáà ti mọ̀ ọ̀lẹ ọkùnrin ló ń wà kàràǹjọ Monday o. Olùṣèyàn ló fẹ́ yin jẹ́ ndómi o nítorí chicken la fi polówó ẹ̀. Ẹ ṣé gan. Bàbá ká tó máa lọ ìjẹ́ ní sinimá kan tí ẹ fẹ́ káwọn olólùfẹ́ yín kọ́ lọ wò ó jẹ́ èyí tí ẹ bá yàn ṣàbí tó jẹ́ ti yín níbo ni wọ́n ti lè bá pàdé. Sí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ bẹ̀rẹ̀ Alágbára Àtijọ́ part 3. Mo dẹ̀ mọ̀ pé inshallah before August everything all station máa settle. Alágbára Àtijọ́ part 3 táwọn èèyàn ti ń pè mí lé lórí nítorí anything tí bá ṣe báyìí lórí TikTok ni lórí Instagram ni lórí Facebook ni Alágbára Àtijọ́. Alágbára Àtijọ́. Òun ló máa ń béèrè. Káwọn èèyàn ganu sílẹ̀ dé. So that mo fẹ́ fi ilé ìdá wọn tèmi lójú pé ẹ máa Watch and Shadow very soon. Ẹ máa rí Alágbára Àtijọ́ part 3 ẹ máa rí wo láìpẹ́ láì jìnnà. Thank you. Ẹ ṣé.